Aláròyé máa wí o. Lásìkò tí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ ni olùkọ́ fásitì yìí bẹ̀rẹ̀ àìsàn ló bá kú. Àwọn aláṣẹ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì Ilé-Ifẹ̀ ti kéde ikú ọ̀kan lára àwọn olùkọ́ wọn, ọ̀jọ̀gbọ́n Ọlánìpẹ̀kun Fámákinwá, ẹni tó dágbére fáyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta ọdún yìí. Lásìkò tí Fámákinwá àtàwọn ẹgbẹ́ rẹ̀ ní ẹ̀ka fìlọ́sọ́fì ń ṣèpàdé lọ́wọ́ láàárọ̀ ọjọ́ náà la gbọ́ pé ó déédé bẹ̀rẹ̀ àìsàn. Gẹ́gẹ́ bí alukoro fásitì náà Abíọ́dún Ọlánrewájú ṣe ṣàlàyé, kíá ni wọ́n gbé lọ sí ọsibítù tó wà nínú ọgbà ọ̀hún, ṣùgbọ́n bí wọ́n ṣe gbé débẹ̀ làwọn dókítà sọ pé kí wọ́n máa gbé lọ sí ọsibítù ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn, ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital. A gbọ́ pé wọn kò fi ọ̀rọ̀ náà falẹ̀ rárá, wọ́n gbé lọ síbẹ̀. Níbẹ̀ ni àwọn dókítà ti sọ fún wọn pé ó ti kú kí wọ́n tó gbé dé ọ̀dọ̀ àwọn brought in dead. Ọlánrewájú sọ pé ọ̀gá àgbà fásitì náà ọ̀jọ̀gbọ́n Simeon Banire ti kó àwọn ikọ̀ ẹlẹ́ni mẹ́wàá ṣòdì lọ sọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ tí olóògbé náà fi sáyé láti bá wọn dárò ikú ẹni wọn. Banire ṣàpèjúwe ọkùnrin náà gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípé tó kọ́ṣẹ́mọṣẹ́ tí ikú rẹ̀ sì bá gbogbo ọgbà ọ̀hún níjàfù. Ó ní gẹ́gẹ́ bí onígbàgbọ́, àwọn mọ̀lẹ́bí Fámákinwá gbọ́dọ̀ mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láì ṣe pé Ọlọ́run mọ̀ sí i. Ó wá gbàdúrà pé kí Ọlọ́run fún wọn ní ọkàn láti gba àjálù náà. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.